èmi Abíọ́dún Ọmọláwuyì mo kọ́kùnrin mo kóbìnrin mo kọ́mọdé mo kágbàlagbà mo kóyún mo kásẹ̀ ẹ̀dí lágbára Olódùmarè àní súra wa o àmọ́ màá ṣe ni o. Ìwé ìtàn wo là ń kà lọ́wọ́? Òun ni ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Jigan bí ẹkùn. Ibo la bá ìwé ìtàn náà dé? Bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí wípé Goriola ó ti ṣèlérí fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wípé kí wọ́n má tọrọ bárà mọ́, wípé gbogbo tí wọ́n bá jẹ tí wọ́n mú pé òun ó máa gbọ́. Bákan náà ló ní òun ó bá wọn wówó tí wọ́n fi máa fi ṣòwò tàbí iṣẹ́ tí kó àwọn bá fẹ́ ṣe. Ẹ rántí wípé Goriola ó ti lọ pàdé àwọn olè tí wọ́n lọ jalè lójú ọ̀nà, ó sì gbowó ọwọ́ wọn. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀? Ẹ rántí wípé ojú oorun ló wà tó ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ariwo. Ta ló ń pariwo ọ̀hún? Yorùbá ní ibi tá a rókò tì sí ibẹ̀ là á fàbọ̀ sí. Ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè, ẹ bá mi subscribe sí YouTube channel mi báyìí, kẹ̀sì bá mi like fídíò yìí kó tó di wípé a ó máa tẹ̀síwájú. Ẹ dákun dábọ̀ ẹ bá mi tẹ like báyìí. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Mo béèrè wípé ta lẹni tó ń pariwo ọ̀hún? Ẹ jẹ́ kí n sún sẹ́yìn díẹ̀ kó lè yé wa dáadáa. Ilẹ̀ ń ṣú lọ kí Goriola ó tó délé. Ó gbé báàgì ọwọ́ rẹ̀ sílẹ̀, ó sì wọ balùwẹ̀ lọ láti wẹ̀. Lẹ́yìn tó wẹ̀ tán, ó wọ yàrá Fẹ́mi lọ láti lọ ṣe àbẹ̀wò sí i. Ó bá Fẹ́mi lórí oúnjẹ. Inú rẹ̀ dùn wípé ara Fẹ́mi ti ń yá. Ó kí i, ó sì jáde lọ. Ó padà lọ sí yàrá rẹ̀. Kò sì pẹ́ tí oorun fi gbé e lọ. Ojú oorun ló wà tó fi ń gbọ́ tí ẹnìkan bẹ̀rẹ̀ sí ní pariwo. Kúnlé ní Goriola ń dàná. Mo ti sọ tẹ́lẹ̀ wípé ibi ló fẹ́ fi pa wá nígbà tó ní kí a má tọrọ bárà mọ́. Àti ìjẹta tí ó ti sọ̀rọ̀ náà, a ò tọrọ bárà. Ibi òun ló ti fẹ́ lù wá pa yìí. Goriola tají lójú oorun tó wà, ó sì jáde láti wá bá ẹni tó ń pariwo náà. Goriola ní ẹ ò ṣe jẹ́ ká ṣe sùúrù sọ̀rọ̀ yìí. Bí ènìyàn bá ní sùúrù, ìrọ̀rùn òun ni yóò fi fún wàrà kìnìún. Kúnlé ní ọ̀rẹ́ wa, fi wàrà kìnìún sílẹ̀ náà. Tí màálù nìkan ó ti tó wa báyìí. Ìwòyí ìjẹta rèé tó ń lérí níhìn pé ó kájú ẹ̀, pé awọ tí ò kájú lù nìkan òun ló lè ya. Kí ló dé tí ò ń gbé wa gun ẹ̀sìn ayánná? Ó wá ń ṣèlérí tí ó mọ̀ wípé ò lè múṣẹ. Goriola ní èmi Jigan bí ẹkùn, kùkùté tí wọ́n ń mì tó ń mì wọ́n, ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn tí kọmọ ọdẹ lóminú, ẹni tí wọ́n ń tì sínú igbó tó ń ti ara rẹ̀ sójú ọ̀nà, ọ̀ka orí ebè tó ń lé fùrù kọ̀kọ̀. Kúnlé pa ọ̀rọ̀ náà mọ́ lẹ́nu. Ó ní má kí ara rẹ mọ́, inú ń bí mi sí i pẹ̀lú bí o ti ń kí ara rẹ. Goriola ní ẹ fọkàn balẹ̀, n kì í ṣe ìlérí tí wọn ò lè múṣẹ. Ẹ dúró dè mí, mò ń bọ̀. Goriola wọnú yàrá lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yínmú lé e lórí. Goriola jáde padà, ó sì bẹ̀rẹ̀ sí ní pín owó fún wọn. Gbogbo wọn òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wò ó pẹ̀lú ìyanu. Goriola ní 50 òun ni mo fún ẹnìkọ̀ọ̀kan yín yìí. Ẹ máa fi wá nǹkan jẹ ná ní wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ sì má gbàgbé ọ̀rọ̀ iṣẹ́ tí mo bá yín sọ. Bí ó bá di ọjọ́ Sátidé, òun ni kí kó wá fún mi ní làbárè ohun tí kó wá bá fẹ́ ṣe. Gbogbo wọn dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó sì kúrò lọ́dọ̀ wọn. Báyìí òun ni iná òun ló bo ìtàgé. Ìran 28 òun ni mo wà báyìí. Ní iwájú ìta, Bídèmí àti Gbénga wọ́n ń bára wọn sọ̀rọ̀. Bídèmí ń wo gbogbo àyíká láti rí i dájú pé kò sí ènìyàn kankan nítòsí. Bídèmí ní Gbénga, ṣé o ò fúnra pé ọ̀rẹ́ wa yìí ó ti ń fi nǹkan mìíràn ó ti ń fi kún ọ̀rọ̀ rẹ̀ ni? Gbénga ní ọ̀rẹ́ yín wo? Bídèmí ní èwo ni ìbá tún jẹ́? Gbénga ní èyí tó bá ń wí òun ni kí o sọ o. Bídèmí ní ó bẹ̀rẹ̀ àbòsí o. Goriola òun ni mò ń wí. Gbénga ní kí ló ṣe é? Bídèmí ní 50 náírà fún ẹnì kọ̀ọ̀kan láì gbé láì fà. Bí kò bá tí ì mú olè mọ́, a jẹ́ pé o ti lọ sẹ́só. Gbénga ní ṣé o tó bẹ̀rẹ̀? Ó jẹ́ sọ ẹnu rẹ kí o má fi orí sú olóore ṣe. Bó bá jẹ́ olè náà ló ń jà àgúnlá, kò sáà pè wá pé kí a jọ lọ. O sì gbọ́ pé ó pa ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ò kéde rẹ̀ wípé àwọn ń wá. Bí ó bá sì jẹ́ oògùn owó ló ṣe àgùn tẹ̀tẹ̀, kò kúkú lu ọ̀kankan nínú wa. Èmi ò ní sọ wípé kí Gàmbàrí ó má sùn rárá. Bí ò bá ti kí ìran mi,
àbùṣebùṣe. Bídèmí ní ẹ̀yin èèyàn sá, ohun tí ẹ bá ń jẹ lẹ́nu báyìí nìkan lẹ mọ̀, èmi sáà ti wí tèmi o. Gbẹ̀ngà ní òwí ire. Gbẹ̀ngà bínú kúrò níwájú rẹ̀, iná sì bo ìtàgé. Ìran kọkàndínlọ́gbọ̀n òní mo wà báyìí. Fọláṣadé àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé ni. Ọ̀rọ̀ wọn ò yé àṣà tó jẹ́ ọ̀gá wọn. Inú burúkú ó sì bẹ̀rẹ̀ sí ní bí. Àṣà ní ẹni ẹyọ ẹnìkan ṣoṣo ó gba gbogbo owó tí ẹ gbé kúrò ní ilé ìfowópamọ́ lọ́wọ́ yín. Fọláṣadé ní bẹ́ẹ̀ ni bàbá. Àṣà ní àbí ẹ ò rí owó kó kúrò ní ilé ìfowópamọ́ tí ẹ lọ ni. Fọláṣadé ní apálẹ̀ gbogbo ibẹ̀ mọ́ bàbá, àfi bí ọkùnrin kan bó ṣe dè wá lọ́nà tó sì gba owó náà lọ́wọ́ wa. Àṣà ní pẹ̀lú bí ẹ ti pọ̀ tó yìí, ẹyọ ẹnìkan ṣoṣo ó gba owó lọ́wọ́ yín. Ẹ̀gbẹ́ mà jẹ mí o. Àṣé àwọn tí ò kójú òṣùwọ̀n ò ní mo rán níṣẹ́. Kí ni Ẹkùn ń ṣe tí ò lè fà á ya pẹ́rẹpẹ̀rẹ? Ẹkùn ní olórí, a yìnbọn fún títí ìbọn ò ràn án, ọmọ ọ̀dọ̀ àgbà gbáà ni. Inú bí Àṣà sí, ó dìde mọ́ Ẹkùn. Àṣà ní ọmọ ọ̀dọ̀ ìwé ní ìwọ àbí? Fọláṣadé ní kò rí bẹ́ẹ̀ o bàbá. Ohun ìfẹ́ òní ọkùnrin yẹn ló fi ra wá níyè. Ó ti lọ tán kí iyè wa kó tó sí. Àṣà ní tó bá lo ohun ìfẹ́, kí ló dé tí ẹ̀yin ò lo ohun Ọ̀yọ́? Ẹkùn ní ohun tó tiẹ̀ wá dùn mí jù níbẹ̀ ni pé ọkùnrin yẹn ò dápé rárá. Ọ̀rọ̀ náà sọ sí Àṣà lẹ́nu, ó bu iyọ̀ sí. Ó súnmọ́ Fọláṣadé, ó ní ń gbọ́. Fọláṣadé ní bẹ́ẹ̀ ni bàbá, ọmọkùnrin náà kò dápé. Àṣà rẹ́rìn ìyàngì, ó ní àbùkù kàn mí. Ìyẹn ni pé abirùn òun ló gba owó lọ́wọ́ ẹ̀yin kíní rádaràda wọ̀nyí, òun lẹ ò sì pa ara yín sí ọ̀hún. Fọláṣadé ní ẹsẹ̀ kan mà ló ń dùn tó ń tiro. Àṣà ní ìyàtọ̀ dà, wọ́n ní igi gun, ìwọ ní ẹrù ló pọ̀ lọ́rùn rẹ̀. Gbogbo ayé sáà ti rí wípé gbígun òní igi náà gun. Ẹ̀sìn ta lé mi, èmi òtìtì tí milẹ̀ bí àrá, kòtò gìrìwò tí ò sí bínú kó sí, ìjì líle tí dààmú ológì, afẹ́fẹ́ lẹ́lẹ́ tí mú níyẹ̀fun sunkún bí egbére, wèrèpè tí mọ́mọdé sá kíjokíjo, èmi tí akọni ọkùnrin kò lọ́nà tó pa búrúbúrú. Ẹ wò ó, mo fún yín ní ọjọ́ 7 péré kí ẹ fi wá ọmọkùnrin náà rí fún mi. Ọjọ́ tí ojú ọ̀rọ̀ àti ojú bá fi ojú kan ara wọn, ọjọ́ náà lẹ́wọ̀ ojú bàjẹ́. Ọjọ́ tí ìgbín bá fẹnu kan iyọ̀, òní tí ìgbín tán lókè erùpẹ̀. Ọjọ́ tí èmi àti rẹ̀ tí a bá fojú kan ara wa, ọjọ́ náà òní wọn yóò kí ìrun sí lára. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Mo gbọ́ pé ọ̀nàrẹ́bù jẹ́jẹ́ ń gbé mílíọ̀nù 10 náírà bọ̀ nílé ní ọ̀túnla ní déédéé aago 10 sí 12 ààbọ̀ àárọ̀. Mo fẹ́ kí ẹ kọ lù ú bí ìjì, kí ẹ gba owó náà, kí àwọn tí wọ́n ní wọ́n ń bọ̀ wá gbà á lọ́wọ́ rẹ̀ kí wọ́n ó tó dé. Gbogbo wọn ní kò ní séwu bàbá. Àṣà ní ẹ má jẹ́ kí ewu lọ wà o. Bí ewu bá lọ wà pẹ́rẹ́ lórí eléyìí, fúnra mi òní wọn ò bẹ orí yín sí ògùn lọ́kọ̀ọ̀kan. Sí ẹ ti gbọ́? Gbogbo wọn fi ọwọ́ kan orí ara wọn wò, wọ́n sì ń wojú ara wọn. Àṣà ní kí ẹ múra gírí bí ọmọ ogun, kí ẹ jà bí aláìlénìyàn, kí òkìkí kàn nílé lóko. Wọ́n fún yín ní àdírẹ́sì ilé rẹ̀ kí ilẹ̀ ò tó ṣú. Gbogbo wọn ní a ti gbọ́ ọ̀gá. Gbogbo wọ́n sì ń jáde lọ. Àṣà ní ìwọ dúró ń tiẹ̀ Fọláṣadé. Fọláṣadé padà sí ọ̀dọ̀ Àṣà ní tirẹ̀. Àṣà ní jókòó, mo ní láti fi àwọn àṣírí kan hàn ọ́. Báyìí òní iná tún bo ìtàgé. Ìran 30 òun la wà báyìí. Ọ̀nàrẹ́bù jẹ́jẹ́ dé ẹnu géètì rẹ̀. Wọ́n ṣí géètì fún lẹ́sẹ̀kẹsẹ̀. Ó sì wa ọkọ̀ wọ ilé. Ó sọ̀kalẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá 2. Ọ̀kan nínú àwọn ọlọ́pàá náà tẹ̀lé wọlé lọ pẹ̀lú báàgì kan lọ́wọ́ rẹ̀. Kò sì pẹ́ púpọ̀ tí ọlọ́pàá tó tẹ̀lé wọlé tó fi jáde padà. Wọ́n dúró ní ẹnu ọ̀nà gbágbáágbá pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn. Ẹnìkan bẹ̀rẹ̀ sí ní kan géètì. Wọ́n ṣí géètì ọ̀hún. Bí a ṣí géètì ti ṣí géètì, òní wọ́n rọ̀ dànù tí wọ́n gba géètì mọ́ lọ́wọ́. Wọ́n ń tì lọ sí inú yàrá rẹ̀. Wọ́n sì ti ilẹ̀kùn mọ́. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní yìnbọn mọ́ Fọláṣadé tó ń bọ̀ ní ọ̀nà ọ̀dọ̀ wọn. Ìbọn ń dún léraléra ṣùgbọ́n ọta kankan kò bá Fọláṣadé àti àwọn tó kù. Fọláṣadé yìnbọn lu àwọn ọlọ́pàá méjèèjì lẹ́sẹ̀. Wọ́n kérora tòò. 2 nínú àwọn ẹmẹ̀wà Fọláṣadé súnmọ́ àwọn ọlọ́pàá náà. Wọ́n sì gbé ìbọn sí wọn lórí ṣùgbọ́n wọn ò yìn. Fọláṣadé àti Ẹkùn wọ́n wọ inú ilé lọ ní tiwọn.
nígbà tí jẹ́jẹ́ bẹ̀rẹ̀ sí ní gbúròó ìbọn, ó sáré gbé owó tí wọ́n gbé wọlé pamọ́ sí ẹ̀yìn àga. Ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní pe àgọ́ ọlọ́pàá. Ó gbọ́ tí ẹnìkan ń kan ilẹ̀kùn. Ó ṣe bí ẹni pé òun ò gbọ́ nítorí wípé ó ti ti ilẹ̀kùn náà pa tẹ́lẹ̀. Fọláṣadé yọ sí i lójijì ní yàrá tó wà. Ó já ìpè tó ń pè lẹ́sẹ̀kẹsẹ̀. Fọláṣadé ṣí ilẹ̀kùn fún Ẹkùn tó wà ní ìta. Ẹkùn wọlé, ó sì ń bọ̀ tààrà sí ọ̀dọ̀ jẹ́jẹ́ ní ibi tó jókòó sí. Ó jókòó tì í, ó sì na ìbọn sí i lórí. Fọláṣadé ní, ọ̀nàrẹ́bù, owó tí ẹ gbé wọlé ńkọ́? Ọ̀nàrẹ́bù ní, èmi kẹ̀, n ò gbé owó kankan wọlé o. Fọláṣadé gbé ẹsẹ̀ ọ̀tún sókè. Ó gbé e lórí tábìlì tó wà ní iwájú jẹ́jẹ́ àti Ẹkùn. Ó kọjú sí Ẹkùn, ó ní, mo ti sọ fún ọ pé kì í ṣe owó ni ọ̀nàrẹ́bù gbé wọlé, pé aṣọ lásán lásán ni. Ọ̀nàrẹ́bù ní, bẹ́ẹ̀ ni, aṣọ ni mo gbé wọlé. Ẹkùn ní, ibo lẹ gbé aṣọ náà sí? Ọ̀nàrẹ́bù ní, kí lẹ tún fẹ́ fi aṣọ ṣe? Fọláṣadé dáhùn ní, ṣé ẹ mọ̀ pé orí télọ̀ tó ń bá yín ránṣọ ó pé? Mo fẹ́ yẹ àwọn aṣọ náà wò bóyá mo lè rí irú èyí tí mo lè fi hàn télọ̀ mi kó bá mi rán níbẹ̀. Ọ̀nàrẹ́bù ní, obìnrin ni wọ́. Fọláṣadé yẹ ara rẹ̀ wò. Ó rẹ́rìn-ín, ó ní, n ò rántí mọ́, òun ń kọ́ ní tiẹ̀. Ó na ọwọ́ sí Ẹkùn. Ọ̀nàrẹ́bù ní, mo ti da gbogbo aṣọ náà sómi, mo fẹ́ fọ̀ wọ́n. Ẹ jẹ́ kí n kúkú júwe ọ̀nà ọ̀dọ̀ télọ̀ mi náà fún yín. Fọláṣadé ní, rárá. Ọ̀nàrẹ́bù ní, ó dára, ẹ jẹ́ ká ṣe báyìí. Ṣé ẹ mọ̀ wípé àwọn àgbà ló máa ń sọ pé ìpanu máa bo kì í bá àbò wíjọ́, ìpanu máa bàfẹ́ kì í bá àbàfẹ́ fọhùn, òwú dúdú àti funfun kì í ja ara wọn níyàn, abẹ́rẹ́ kì í kọ òun aṣọ, kọ̀ǹkọ̀ kì í kọ òun odò, béégún bá ṣeré bó ṣe bí, ọ̀wọ̀ ìgbàlẹ̀ là á fi jìn. Èmi ti jáwé ọ̀wọ̀ lónìí, dandan ni kí ẹ fi ọ̀wọ̀ mi wọ̀ mí. Ẹ wò mí, ẹ máa lọ ná, kí ẹ padà wá lọ́jọ́ míì. Fọláṣadé gbé ẹsẹ̀ kúrò lórí tábìlì. Ó kọjú sí Ẹkùn. Ó ní, mo ti sọ fún ọ wípé ènìyàn jẹ́jẹ́ ni ọ̀nàrẹ́bù. Wo bí wọ́n ṣe bá wa sọ̀rọ̀ pẹ̀lú ohùn tútù. Jẹ́ kí a máa lọ. Wọ́n ní kí a padà wá lọ́jọ́ míì kí wọ́n lè júwe ọ̀dọ̀ télọ̀ wọn fún wa. Àwọn méjèèjì gbẹ̀yìn dà, wọ́n sì ń jáde lọ. Wọ́n ti dé ẹnu ọ̀nà kí Fọláṣadé tó yí ojú padà, tó sì yìnbọn fún ọ̀nàrẹ́bù ní apá. Ọ̀nàrẹ́bù pariwo tòò. Fọláṣadé ní, ẹ̀fún kì í fún ahun, ìdì kì í dín ìgbín, àṣàsí kì í mú ọmọ láǹgìdì. Wọ́n padà lọ bá ọ̀nàrẹ́bù níbi tó ti ń jẹ̀rora. Ẹkùn béèrè lọ́wọ́ rẹ̀ ibi tó gbé owó náà pamọ́ sí. Kò sì fi àkókò ṣòfò tó fi na ọwọ́ sí ẹ̀yìn àga pé ibẹ̀ òní owó ọ̀hún wà. Ọ̀nàrẹ́bù ní, ó wà lẹ́yìn àga yẹn. Wọ́n gbé owó náà, wọ́n sì jáde lọ. Báyìí òní iná tún bo ìtàgé. Ìran 21 òní mo wà báyìí. Ọkọ̀ àwọn adigunjalè náà ó ń sáré lọ lórí ọ̀nà márosẹ̀ kan báyìí. Taasí kan yọ ní ẹ̀yìn wọn. Ẹkùn rí taasí náà láti inú dígí tó wà nínú ọkọ̀. Ẹkùn ní, ẹ̀yin ènìyàn mi, ó dàbí ẹni pé àwa ni ọkọ̀ yìí ń tẹ̀lé o. Fọláṣadé ní, kò lè jẹ́ àwa. Ẹranko tó bá dùbú olóòlà ijù nígbó yóò wẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ ni. Dín arí sísá ọkọ̀ rẹ kù díẹ̀ kí ọkọ̀ tó ń bọ̀ lẹ́yìn náà kó fi kọjá wa lọ. Taasí náà yà wọ́n sílẹ̀, ó sì bá tirẹ̀ lọ. Fọláṣadé ní, mo ti sọ fún ọ pé kì í ṣe àwa, òun ló ń tẹ̀lé. Ó fẹ́rẹ̀ má ti sọ ọ̀rọ̀ náà tán tí Ẹkùn fi tẹ bíréèkì ọkọ̀ lábàdì. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní dá Ẹkùn lẹ́bi pé ìwàkuwà rẹ̀ ó ti pọ̀ jù. Ẹkùn kò dá wọn lóhùn, ó kàn ń wo iwájú roro ní tirẹ̀ ni. Ẹ̀rù sì hàn ní ojú rẹ̀. Gbogbo wọn wo iwájú láti wo ohun tí Ẹkùn rí. Wọ́n rí ọkọ̀ taasí tó yà wọ́n sílẹ̀ lẹ́yìn lẹ́ẹ̀kan pé wọ́n ti wà á dẹ́bù ọ̀nà ní iwájú wọn. Goriola sọ̀kalẹ̀ nínú taasí náà, ó sì fi ẹ̀yìn tì sí ara ọkọ̀ ọ̀hún. Ojú rẹ̀ le koko. Fọláṣadé ló kọ́kọ́ sọ̀ nínú ọkọ̀ tiwọn. Ó bẹ̀rẹ̀ sí ní rìn lọ sí ọ̀nà ọ̀dọ̀ Goriola. Ó kù ẹsẹ̀ bàtà díẹ̀ kó dé ọ̀dọ̀ Goriola. Ó na ọwọ́ sí i, ó ní, ìwọ tún ni? Goriola ní, èmi náà ni. Ẹyẹ méjì kì í jásà. Méjì obì ò sí nígbó. Èyí tó fẹ́ jọ obì ó ya àbìdún ni. Ẹ gbé owó jáde kí a pín ní dọ́gbadọ́gba. Fọláṣadé ní, ìwọ pẹ̀lú ta ni? Gọ̀ǹgọ̀ rẹ tó ń ká obì tó ń ká kòkó, ó ti fẹ́ ká odi ẹ̀yìn báyìí. Dandan ni pé kò yá. Ó ti ọwọ́ bọ inú ìgbànú rẹ̀, ó sì bu ẹbu kan báyìí jáde. Ó bẹ̀rẹ̀ sí ní pe ọfọ̀ sí báyìí pé
afẹ́fẹ́ lẹ́lẹ́ ní gbá eruku lálálá, ẹ̀fúùfù lẹ̀lẹ̀ òní mi ewé àgbọn jìàjà, mọ̀rìwò ọ̀pẹ kò wí fúnra wọn tẹ́lẹ̀ tí wọ́n fi ń yọ. Akínsoro ní ṣe bàbá àjẹ́, atòbòsẹ̀ ní ṣe yèyé àjẹ́, olúgbẹ̀jẹ̀ lórúkọ tí ẹ̀yìn ìyá mi ń jẹ́, ẹ bá mi gba gbogbo ẹ̀jẹ̀ ara rẹ̀ gbẹ pátápátá. Ó fẹ́ ẹbu náà lu Goríọlá. Goríọlá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n rìrì, ó sì ṣubú lulẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní po ẹ̀jẹ̀ lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ọlọ́ṣà tó kù wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi Goríọlá ṣe yẹ̀yẹ́. Goríọlá bẹ̀rẹ̀ sí ní pe ọfọ̀ báyìí pé mo délé alára, alára níta ni mò ń wá. Mo ní mo fẹ́ rí olójòǹgbòdú tí sobìnrin ikú. Wọ́n ní ilé ajérò ní kí n wá sí. Mo gbéra pa òdìlé ajérò. Mo bólójòǹgbòdú obìnrin ikú ní gbàgede. Mo ní kí ni ikú ọkọ rẹ̀ gbúdọ̀ jẹ tó fi ń pọ ọmọ ọlọ́mọ kiri. Ó ní kí ni wọ́n fóun. Mo fún un nígbà ọ̀kẹ́. Ìgbà tó gba igba ọ̀kẹ́ tán, ó ní ikú ọkọ òun ò gbúdọ̀ jẹku. Mo ní bí ikú bá jẹku ńkọ́. Ó ní ọwọ́ ikú a máa wá irọ́rọ́. Ó ní ikú ọkọ òun ò gbúdọ̀ jẹja. Mo ní bí ikú bá jẹja ńkọ́. Ó ní ẹsẹ̀ ikú a máa gbọ̀n ìrìrì. Ó ní ikú ọkọ òun ò gbúdọ̀ jẹ ẹyin pẹ́pẹ́yẹ. Mo ní bó bá jẹ ẹyin pẹ́pẹ́yẹ ńkọ́. Ó ní ikú a máa bì ìgọ̀rọ̀rọ̀. Ó ní ikú ọkọ òun ò gbúdọ̀ jẹ lébùtẹ́. Mo ní bó bá jẹ lébùtẹ́ ńkọ́. Ó ní gbogbo ara ikú a máa hù ìbùtẹ̀. Mo fúnkún léku, ó jẹku. Mo fúnkún lẹ́ja, ó jẹja. Mo fúnkún lẹ́yin pẹ́pẹ́yẹ, ikú jẹ ẹyin pẹ́pẹ́yẹ. Mo fúnkún lébùtẹ́, ikú jẹ lébùtẹ́. Ikú tẹ orí ayùn rẹ̀ yẹrí bẹ̀sẹ̀. Ikú wá yọ̀tẹ̀ rẹ̀, ó wá fi gẹ̀sálẹ̀, ó di gbìràmù nílẹ̀, ó wá fariwo ta sáńlé. Mo jáwé olúyẹ rẹ̀ o, ọ̀yẹ̀yẹ̀. Ikú yẹ̀ lórí mi, ọ̀yẹ̀yẹ̀. Goríọlá dìde dúró lẹ́sẹ̀kẹsẹ̀. Goríọlá ní igbá ni wọ́n ń pa, ẹnìkan kì í pa àwo. Gbogbo wọn tó na ìbọn sí Goríọlá. Goríọlá ní ọ̀gá gbásọ níhìn, ọ̀gá gbásọ lọ́hùn. Bí ẹ má bá rẹ́kun tiẹ̀, á dà á lẹ̀. Ó na ọwọ́ sí wọn, gbogbo ìbọn ọwọ́ wọn sì pòórá lọ́wọ́ wọn. Méjì lára rẹ̀ ó ṣàdédé dé ọwọ́ Goríọlá. Gbogbo wọn júbẹ̀ ìhoro. Goríọlá gbé owó tó wà nínú ọkọ̀ wọn, ó ké sí Gàní. Àwọn méjèèjì wọ́n sì jọ kúrò níbẹ̀. Báyìí òun ni iná tún bo ìtàgé. Ìran 22 òun ni mo wà báyìí. Àṣà rìn lọ sókè sódò nínú ilé. Ìbínú hàn lójú rẹ̀ bí kà sí nǹkan. Àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n dúró sánsán sí iwájú rẹ̀ tìbẹ̀rù. Kò sí ẹni tó láyà láti wo ojú rẹ̀ nínú wọn. Àṣà ní ta ló bí iná? Ibo ló ti wá? Ibo ló ti sáwó? Ta ló ń kì í láyà? Jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ bá àwọn ọmọọṣẹ́ rẹ̀ bí Àṣà ti ń búra múramù. Àṣà ní èmi tí mo níwọ̀n òṣògùn kà mọ́ tí mo sọ ilé àná mi dahoro. Kánnakánná ti nà ọmọ ẹ̀gà, ìjà ń bọ̀. Ọjọ́ tí ọmọdé bá dárí sọ apá, òní apá ń pa. Ọjọ́ tí ọmọdé bá dárí sọ òsè, òní òsè ń kó. Ọjọ́ tí ọmọdé bá dárí sọ rúrù, oko ni wọ́n ti rúrùkú rẹ̀ wálé. Ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lórí tábìlì. Ó ní ẹ kó ara yín kúrò ní iwájú mi. Gbogbo wọ́n sì jáde kúrò nínú yàrá ọ̀hún. Àṣà ní Ẹkùn sáré wọlé padà. Ó ní ǹjẹ́ o dá ọkùnrin náà mà bí o bá rí? Ẹkùn ní bàbá, mo ya àwòrán rẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Àṣà tó jókòó dáradára níbi tó wà. Àṣà ní òun dà. Ẹkùn yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó fi àwòrán náà ó fi hàn Àṣà. Ẹkùn ní òun nìyí bàbá. Àṣà gba fóònù náà lọ́wọ́ Ẹkùn, ó sì bẹ̀rẹ̀ sí ní yí àwòrán náà wò. Ó ní eléyìí. Ẹkùn ní bẹ́ẹ̀ ni bàbá. Àṣà ní ṣé pé ẹja tó ń da ibúrú kò jù báyìí lọ? Màá fi ọkùnrin yìí máa fi pa àwọn òbí rẹ̀ lẹ́kún. Ìwọ lè máa lọ ní tiẹ̀. Ẹkùn fẹ́ gba fóònù rẹ̀ padà. Àṣà wò ó pẹ̀lú ìbínú. Ẹkùn yíjú padà, ó sì jáde lọ. Àṣà tó ń tẹjú máa wòrán náà, ó fa ìtìmọ́nú, ó sì pe ẹnìkan lórí fóònù rẹ̀. Ó ní Ológìnní, máa bọ̀ wá rí mi báyìí. Ó já ìpè náà, ó tún yẹ àwòrán náà wò. Ó bẹ̀rẹ̀ sí ní mi ẹsẹ̀ méjèèjì wéwéwé. Iná bo ìtàgé. Ìran 23 òun ni mo wà báyìí. Goríọlá àti òòṣà Gùntèrè òun ni wọ́n jọ ń sọ̀rọ̀ nínú yàrá. Gùntèrè ní Goríọlá ọmọ àbẹ̀bí, mo ti jíṣẹ́ tó rán mi o. Àṣekágbá gbogbo rẹ̀ òun nìyí. Gba àdó yìí kí o gbé mi. Gùntèrè fún Goríọlá ní àdó ìjàmọ̀ kan báyìí. Goríọlá gba àdó náà, ó sì gbé mi lẹ́sẹ̀kẹsẹ̀. Òòṣà Gùntèrè ní Goríọlá, ó ti di ọkùnrin lónìí.
ìwọ nìkan ṣoṣo ó ju ẹgbẹ̀rún ọkùnrin lọ. Ẹni bá mi kùkùté rẹ báyìí ara rẹ̀ ló mì. Wàá gbọ́ o. Báyìí òní náà ló tún bo ìtàgé. Ìran kẹrìnlélọ́gbọ̀n òní mo wà báyìí. Ọkọ̀ kan ń tẹ̀lé ọkọ̀ Ọ̀túnba lẹ́yìn. Ọkọ̀ náà ń gbìyànjú láti ya ọkọ̀ Ọ̀túnba sílẹ̀ ṣùgbọ́n dẹ́rẹ́bà Ọ̀túnba ò gbà fún un. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ wọn ò rí ọkọ̀ náà lẹ́yìn wọn mọ́. Dẹ́rẹ́bà ní, ọ̀gá, mo ti sọ fún yín pé wọn ò lè rí wa mú, èmi fúnra mi. Dẹ́rẹ́bà rẹ́rìn-ín, ọ̀gá rẹ̀ wẹ̀yìn wò, ó rí i pé ọkọ̀ tó ń lé àwọn náà kò sí lẹ́yìn àwọn mọ́. Òun náà bú sí ẹ̀rín. Ọ̀túnba ní, wò ó, mo gbà fún ọ, awakọ̀ ni ọ ní tòótọ́. Dẹ́rẹ́bà ní, ọ̀gá, ẹ̀yin lẹ ò mọ̀ mí, mo ti ṣiṣẹ́ alájàparí dáadáa. Kò sí bí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè bí wọ́n ṣe dé ọ̀nà tó tí wọn ò ní wa ọkọ̀ kọjá lára wọn. Àyà kókó ìnàkí òun ni wọ́n máa ń pè mí ní ìgbà náà. Ẹ̀rù kì í bà mí rárá. Ọ̀túnba ní, àní mo gbà fún ọ, owó oṣù rẹ ó tún ti lé sí i láti òní lọ. Dẹ́rẹ́bà tẹ bíréèkì ọkọ̀ lójijì, ọkọ̀ dúró sí ẹsẹ̀kẹsẹ̀, òun ló dẹ́kun ẹ̀rín rínrín. Ọ̀túnba ní, ṣé kò sí nǹkan? Dẹ́rẹ́bà ò sọ̀rọ̀, ó kàn rọra ń na ọwọ́ sí iwájú ni. Ọ̀túnba wo ibi tó na ọwọ́ sí, ìyàlẹ́nu ló sì jẹ́ fún un nígbà tó rí ọkọ̀ tó ń tẹ̀lé wọn lẹ́ẹ̀kan ní iwájú. Ilẹ̀kùn ọkọ̀ náà mẹ́rẹ̀ẹ̀rin ó ṣí lẹ́ẹ̀kan ṣoṣo. Àṣá òun ló kọ́kọ́ sọ̀ nínú ọkọ̀ náà pẹ̀lú ìbọn ìléwọ́ ní ọwọ́ rẹ̀. Àwọn tó kù náà wọ́n sì fa ìbọn wọn yọ. Wọ́n wọ́ dẹ́rẹ́bà Ọ̀túnba kalẹ̀ láti inú ọkọ̀. Àṣá ní, wọ́n ti sọ fún wa wípé o mọ ọkọ̀ wà dáradára torí o ti wa ọkọ̀ fàyàwọ́ rí, o sì jẹ́wọ́ rẹ̀ ní tòótọ́, ṣùgbọ́n èmi gbọ́n jù ọ lọ. Sí ẹsẹ̀ tó fi ń tẹná ọkọ̀ náà kọ́ nìyí ni. Ó yìnbọn mọ́ dẹ́rẹ́bà náà lẹ́sẹ̀. Dẹ́rẹ́bà ó kérora tòò. Àṣá ní, má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Àwọn ọmọ Àṣá wọ́n ti wọ́ Ọ̀túnba kalẹ̀ láti inú ọkọ̀. Àṣá kọjú sí Ọ̀túnba, ó ní, Ọ̀túnba, ọmọ yín rí wa, ó da eré burúkú bolẹ̀, ẹ ò sì lè sọ fún un pé kó dúró fún wa. Ọ̀túnba ní, mo sọ fún un pé kó dúró, òun ni kò gbọ́. Àṣá ní, òpùrọ́ ni yín, ẹ ò lè sọ pé kó dúró kó má dúró. Ta ló gba ara wọn síṣẹ́ nínú ẹ̀yin méjèèjì? Ṣé bí ọmọọṣẹ́ yín ni? Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Owó tí ẹ lọ gbà ńkọ́? Ọ̀túnba ń gbọ̀n ní ibi tó wà. Ọ̀túnba ní, ó wà lẹ́yìn ọkọ̀. Ẹkùn sí búùtù ọkọ̀, ó sì gbé owó náà jáde. Àṣá ní, ẹ jẹ́ kí a lọ. Wọ́n padà sínú ọkọ̀ wọn, wọ́n sì bá tiwọn lọ. Ọ̀túnba sáré lọ sí ibi tí dẹ́rẹ́bà rẹ̀ ṣubú sí. Ọ̀túnba mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó sì ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí rẹ̀. Báyìí òní náà ló tún bo ìtàgé. Ìran karùnlélọ́gbọ̀n òní mo wà báyìí. Ní àgọ́ ọlọ́pàá, ọ̀gá ọlọ́pàá ó ń bá àwọn ọlọ́pàá mẹ́rin kan sọ̀rọ̀. Ọ̀gá ọlọ́pàá ní, ọ̀rọ̀ àwọn ọlọ́ṣà yìí ó ti wá fẹ́ sú mi báyìí. Gbogbo ará ìlú wọn ò lè sùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ mọ́. Àwọn oníṣòwò gbogbo òun ló ń káyà sókè. Ọ̀pọ̀ ilé ìfowópamọ́ nílẹ̀ yìí ni wọn ò lè dá ṣiṣẹ́ mọ́. Gbogbo wọn ló ti gbé ilẹ̀kùn báǹkì wọn tì bí ilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n. Gómìnà ń fà mí lọ́tùn, ó ń fà mí lósì pé kí n wá nǹkan ṣe sí i. Wọ́n ti fún mi ní ọ̀sẹ̀ méjì péré pé kí n fi rí dájú pé ọwọ́ tẹ àwọn adigunjalè ọ̀hún tàbí kí n pàdánù iṣẹ́ mi. Àwọn oníròyìn wọn ò jẹ́ kí n gbádùn. Bẹ́ẹ̀ ni ìrònú kò jẹ́ kí n lè sùn mọ́. Ẹ̀yin sì ń sùn ti ìyàwó àti àwọn ọmọ yín, ẹ̀ tún ń hanrun. Ẹ gbọ́ ná, iṣẹ́ wo lẹ rò wípé ẹ gbà? Àfiyín ju ìyàwòdì, ẹ ò lè gbádìyẹ. Sí ọ gbogbo yín. Yẹmí ní, kì í ṣe bẹ́ẹ̀ ọ̀gá. Adìyẹ wa ń làágùn, ìyẹn ni kò jẹ́ kí a mọ̀ o. Akúkú ń gbìyànjú. Ọ̀gá ọlọ́pàá ní, ìgbìyànjú yín ò tó. Ẹ wò ó, bí ẹ ò bá tètè wá nǹkan ṣe sí i, kí n tó pàdánù iṣẹ́ mi, gbogbo yín òní wọn ó yọ dànù bí ẹni yọ jìgá. Àwọn ọlọ́pàá náà wọ́n wojú ara wọn. Ọ̀gá ọlọ́pàá ní, àkúkú ìjòyè ó sàn ju ẹnu mi ò ká ìlú. Ìgbà tí mo wà bíi tiyín yìí, wọn ò bí ọlọ́ṣà náà, wọn ò ti fín wọn bí ẹni fín tábà. Ẹ kó ara yín kúrò níwájú mi ọjàre. Gbogbo wọn wí lẹ́ẹ̀kan náà pé kí ọ̀gá àwọn kó má bínú. Ọ̀gá ọlọ́pàá ní, ara yín ni kí ẹ bẹ̀ o. Yẹmí ní, a ó wá nǹkan ṣe sí ọ̀gá. Ọ̀gá ọlọ́pàá náà ní kíákíá. Wọ́n bẹ́rí fún un, ó sì fi ọwọ́ sọ fún wọn pé kí wọ́n máa lọ. Gbogbo wọn jáde lọ. Ọ̀kan nínú wọn ó tún wọlé padà. Ọ̀gá ọlọ́pàá ní, kí ni ìwọ tó ń wá? Yẹmí ní, ọ̀gá, mo ní àmọ̀ràn kan tó lè ràn wá lọ́wọ́ ní sà. Ọ̀gá ọlọ́pàá ní, àmọ̀ràn? Yẹmí ní, bẹ́ẹ̀ ni ọ̀gá.
ọ̀gá ọlọ́pàá ní jẹ́ kí n gbọ́. Yẹmi ní ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Òkè, ó lè tètè bá wa mú àwọn olè ọ̀hún. Ọ̀gá ọlọ́pàá ní Òkè. Yẹmi ní bẹ́ẹ̀ ni sà. Ọ̀gá ọlọ́pàá ní fìjìláńtẹ́ lòun ni àbí OPC. Yẹmi ní ọlọ́pàá náà ni sà. Ọ̀gá ọlọ́pàá ní níbo ló wá wà. Iná bo ìtàgé. Ìran kẹrìndínlógójì òun ni mo wà báyìí. Òkè sọ̀kalẹ̀ ní iwájú ọkọ̀. Ó pàṣẹ pé kí wọ́n kó àwọn olè tó wà lẹ́yìn ọkọ̀ jáde. Méjì nínú àwọn olè náà ò ní ọgbẹ́ ìbọn wà lára rẹ̀. Ọ̀gá rẹ̀ ń jáde bọ̀ láti inú àgọ́ ọlọ́pàá. Ó rí àwọn olè náà ní ibi tí wọ́n jókòó sí. Ó wojú Òkè. Ọ̀gá ọlọ́pàá náà ní ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Bí àwọn kìnnìún burúkú yìí bí wọ́n ti burú tó, ó bá mi dójú tì wọ́n. Mo dúpẹ́ gidi lọ́wọ́ ẹ, tẹ̀lé mi ká lọ. Ó yíjú padà, ó sì ń wọ inú ilé lọ. Òkè tẹ̀lé. Wọ́n dé inú ọ́fíìsì rẹ̀. Ó jókòó. Ó sì ní kí Òkè náà kó jókòó. Ó ní Òkè, mo kí ọ kú iṣẹ́ takuntakun tí ò ń ṣe yìí. Bí ò bá fà sẹ́yìn nínú àwọn akitiyan rẹ̀ wọ̀nyí, ó dá mi lójú tó àdá pé ò ní pẹ́ ju irú wa yìí lọ lẹ́nu iṣẹ́ yìí. Mo tún dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan sí. Òkè ní ẹ ṣeun sà. Ipa abẹ́rẹ́ náà ló kùn ń tọ̀. Ọ̀nà tí ẹ ti là sílẹ̀ náà là ń tẹ̀lé. Ọ̀gá ọlọ́pàá náà ní mo gbà fún ọ. Ó mú lẹ́tà kan jáde, ó nà á sí Òkè. Ó ní ìròyìn iṣẹ́ takuntakun tí ò ń ṣe yìí ó ti kàn káàkiri. Wọ́n ní àwọn ìgárá ọlọ́ṣà kan ń yọ wọ́n lẹ́nu ní ìlú Ìbàdàn. O ní láti lọ sí ibẹ̀ láti lọ ràn wọ́n lọ́wọ́. Òkè dìde, ó bẹ́rí fún ọ̀gá rẹ̀, ó sì ń jáde lọ. Ọ̀gá rẹ̀ ní Òkè. Òkè dúró, ó yí ojú padà wo ọ̀gá rẹ̀. Ọ̀gá rẹ̀ ní máa ṣọ́ra o. Òkè fi orí dáhùn. Iná sì bo ìtàgé. Ìran kẹtàdínlógójì òun la wà báyìí. Àṣà àti àwọn ọmọ rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé padà ni. Wọ́n kó ìbọn wọn àti báàgì owó tí wọ́n gbà wọ́n kó kalẹ̀ sórí tábìlì. Àṣà gbé ìgò ọtí kan jáde. Ó pín ife ìmutí fún gbogbo wọn. Ó sì bẹ̀rẹ̀ sí ní bu ọtí sínú ife fún wọn. Gbogbo wọn ń dáwọ́ dùnnú pẹ̀lú fífi ife wọn lu ara wọn. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní mu ọtí náà. Àṣà dìde. Ó rìn díẹ̀ kúrò lọ́dọ̀ wọn lọ sí ibi tí ẹ̀rọ amóhùnmáwòrán wà. Àṣà ní mo ti sọ fún yín wípé omi adágún tàbí àbàtà òní alákàn ló lè wẹ̀. Bó bá wẹ̀ nínú òkun, omi ó gbé e lọ. Jigan àbí ẹ ti pè é, kò ṣe gbìyànjú kó dá wa lọ́nà láti gba owó èyí. Òní ni ìbámọ̀ wípé ìsọ tí àkókò sọ igi kò lè sọ àpáta bẹ́ẹ̀ láíláí. Gbogbo wọn ní bẹ́ẹ̀ ni bàbá. Wọ́n rẹ́rìn-ín. Atẹ́gùn rọra ń fẹ́ yẹ́. Àwọn ọmọ Àṣà wọ́n dẹ́kun ẹ̀rín rínrín. Àṣà yíjú padà láti mọ ìdí tí wọ́n fi dédé dẹ́kun ẹ̀rín rínrín. Ìyàlẹ́nu ló jẹ́ fún un láti rí Goríọlá lórí ìjókòó. Àṣà ní ìwọ. Goríọlá ní bẹ́ẹ̀ ni. Bí a bá porí àparò, àparò á sì jáko. Àṣà ní ajá tó bá wọlé tó ẹkùn, ó di dandan kó fi ẹ̀jẹ̀ wẹ̀. Goríọlá ní bí ajá bá ní ọdẹ tó gbójú lẹ́yìn, a máa sọ ẹkùn di ẹni yẹpẹrẹ. Àṣà ní àwọn tó jù ọ lọ wọ́n ti bá mi dánrú rẹ̀ wò. Mo sọ wọ́n di ẹni àkọlẹ̀bọ ni. Goríọlá ní yéé fi igbá wé àgbọ̀n. Àdáyébá òun ni igbá. Àdáyéṣe ni àgbọ̀n. Abìdún ò ṣe fi wé obì. Orógbó kò ṣe fi wẹ́dùn àrá. Àṣà ní lónìí òun ni mo jẹ́ kó o mọ irú ènìyàn tí mo jẹ́. Goríọlá ní a jẹ́ pé kó o dáná ogun kí n bọ́ ọ yá. Gbómi ìjà kaná kí n bọ́ ọ bá wò. Jẹ́ kí apìtú méje tí ọdẹ ń pa fún ara wọn nínú igbó fún ara wa lónìí. Àṣà ṣí àpótí kan ní ibi tó wà. Ó sì mú ẹyin kan jáde. Ó kọjú sí Goríọlá. Ó sì bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ báyìí pé agbẹdúdú onímọ̀ró, àlùkò bọ̀lọ̀jọ̀ ní sayé ọlọ́fin, àtúkáyé lórúkọ tí à ń pè Ṣàngó, àtọ̀nà gbọ́ọ́rọ́ rọ̀run lórúkọ tá à ń pè yín ìyá mi, òkóǹkóṣó ti dìbọ̀gbẹ́ taná rokoṣo lórúkọ tá à ń pè ìwọ Ṣàpàná. Gbogbo yín òní mo pè lónìí. Ẹ bá mi dá Jigan wólowòlo bíi pòpòrò ọkà. Ó fọ́ ẹyin náà mọ́lẹ̀ ní iwájú Goríọlá. Goríọlá ṣubú lulẹ̀ láti orí àga. Gbogbo ara rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní wó. Àwọn ọmọ Àṣà sáré dìde kúrò ní ibi tí wọ́n wà. Àṣà ní èmi àti ẹ. Ẹgbẹ́ ajá ń jó òun lajá ń jùrù. Ojú apá bàtà apá jàwọn etí ẹ̀. Àṣé kò tiẹ̀ le rárá. Goríọlá yíra padà níbi tó wà. Ó bẹ̀rẹ̀ sí ní pe àyájọ́ báyìí wípé Olúgbódi lórúkọ tá a porí. Pàtàkànlẹ̀ kan gbádi lórúkọ tá à ń pè wọ àmọ̀jẹ̀.
ọ̀dẹ́gànhóróró lórúkọ tá à ń pè yẹn ìyá mi àjẹ́. Ọjọ́ súlé títí ọjọ́ ò bọ́jọ́, oṣù rìnà títí kò pàdé oṣù lójú ọ̀nà. Ó dífá fún gbogbo ẹyẹ oko lọ́jọ́ tí wọ́n láwọn ó sìkìtì padì. Oṣù ayé ẹ má sìkìtì pa mí, nítorí pé gbogbo ẹyẹ oko wọn kì í sìkìtì padì. Gbogbo ẹyẹ oko àjẹ́ ayé ẹ má sìkìtì pa mí, torí gbogbo ẹyẹ oko wọn kì í sìkìtì padì. Gbogbo ẹyẹ oko. Goriola dìde dúró lórí ẹsẹ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Èyí ya àṣà lẹ́nu púpọ̀, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ò yé àwọn ọmọ rẹ̀ náà mọ́. Goriola ní ìyá yín kì í ṣòní. Ó gbé ọwọ́ lé báàgì tí owó wà nínú rẹ̀ tó wà lórí tábìlì. Òun àti báàgì wọ́n sì pòórá. Àṣà bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ họrí kùràkùràkùrà. Àṣà ní mo ti dáràn wàyí. Àṣà ò mọ èyí tó yẹ kó ṣe mọ́. Ó jókòó, ó sì yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ jáde. Ó pe nọ́mbà kan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún. Ó ní bàbá, ibo lẹ́wà? Mo kàn yín lára tán. Iná ń jó lọ́fun amùkòkò mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ó pe ẹnìkan lórí fóònù. Ó ní bàbá, ibo lẹ́wà? Mo kàn yín lára tán. Iná ń jó lọ́nà fún amùkòkò mi báyìí. Ṣé kò wá tó bẹ́ẹ̀ lóòótọ́ kí wọn tó sọ ọ́ dun níhòhò? Ẹ wò mí, kí ló wá ṣẹlẹ̀ láàrin Àṣà àti Goriola tó ń jẹ́ Jigan bí ẹkùn? Ǹjẹ́ bàbá tí Àṣà pè yìí, ǹjẹ́ yóò lè ran Àṣà lọ́wọ́? Ṣé ìgbàgbé ọkùnrin kan tó ń jẹ́ Òkè yìí wọn ọlọ́pàá tí wọ́n ti bẹ̀ lọ́wọ́ ẹ̀ báyìí wípé kó bá wọn dẹ́kun ìwà ìbàjẹ́ àwọn tó ń jalè ní ìlú Ìbàdàn? Ẹ wò mí, ọ̀rọ̀ ọ̀hún ó ta kókó, ó lọ́mọ́ra wọn ni. Ṣùgbọ́n ẹ̀ tí ì rí nǹkan kan. Ìwé aládùn gbáà. Òun ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ Jigan bí ẹkùn yìí. Ẹ wò mí, ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún tòní. Ẹ má gbàgbé láti bá mi like àwọn fídíò mi. Ẹ sì má gbàgbé láti máa bá mi share rẹ̀. Lágbára Ọlọ́run Olódùmarè, a ní ṣúra wa, a sì ní tẹ́ lọ́wọ́ ara wa. Ẹ̀yin náà ò ní nìkan sáyé o. Mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ púpọ̀ fún ìfẹ́ àti ìwúrí tẹ́ ń ṣe fẹ́mi ọmọ yín Abíọ́dún, ọmọ bàbá tó ń jọ́ Láwùyí. Èmi a máa sọ pé orí ìfáwọn ẹ̀dọ̀ kì í dùn pé òtútù ìmẹ́jà lálẹ́ ru ẹnìkan kó dídì mọ̀dẹ̀kú rọ́jú. Ayọ̀ àtàláfíà tí mò ń fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ yìí, òní wọ́n tún padà máa bá yín láìpẹ́ tá a tún máa tẹ̀síwájú lórí ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Jigan bí ẹkùn. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ó dàbọ̀.